Mashallah. Arákùnrin kan bẹ oúnjẹ kàrá ẹni rẹ mọ ní èèyàn rẹ ni dáadáa rẹ pọ̀ kò sẹ́ńtọ̀n tó sunkún wọnú ilé kàrá tí ó bẹ́rin jáde tọba wa bẹ́rin wọnú ilé rẹ̀ rìn yà pọ̀ sí ni kò ní sọ́dẹ̀kún kò ń ṣe pé kàrá ló lọ́ o ṣùgbọ́n náwó ni pẹ̀lú wọn bá tọ́lọ́ ń bá wa fún kò ń ṣe pé kàrá náà níyì àmọ́ màá lò á pé yìí fẹ́ni tó bá yẹ kó pé fún ọlá ìwà pọ̀ àwọn yẹn bẹ̀rù rẹ̀ wọ́n nífẹ̀ẹ́ rẹ̀ kódà ọgbọ́n wọn a máa sádi wọ́n gbà wípé kò sí ìṣòro tó lè dé bá ọ tó bá ti dọ́dọ̀ kàrá ìṣòro rẹ̀ ti di ìṣòro kàrá yóò rí pòǹgbọ́n ìṣòro nù wọ́n fẹ́ lè sọ kàrá dọ́lọ́ torí pé ayé nífẹ̀ẹ́ rẹ̀ tọmọdé dàgbà kàrá wa ní ajá tí ń sìn ẹ gbọ́ bí fẹ́ tí kàrá ní sọ́mọ èèyàn bẹ́ẹ̀ náà ní bẹ́ẹ̀ lára nǹkan dábàá tí ń sìn pàápàá jùlọ ajá kàrá tọ́jú ajá oúnjẹ tí ń jẹ inú ilé tí ń gbé kódà ajá kàrá kò sọ́ta inú ilé ní gbé wọ́n jọ jẹ ni bí wọ́n lòdì wọ́n jọ ń lọ ni bí wọ́n mú débi pé wọ́n ti sọ lóko kàrá alájá iná máa ń pè ṣẹ̀wárí gbogbo bẹ̀rù táyé bẹ̀rù kàrá bẹ́ẹ̀ ni ẹ gbé sára ajá rẹ̀ gbogbo òfẹ́ tán ní sí kàrá bẹ́ẹ̀ ni ẹ gbé sára ajá rẹ̀ ajá náà wá ń ṣe gẹ́gẹ́ bí kàrá náà ṣe ń ṣe ìwà dáadáa tí ń bẹ lára kàrá àrí lára ajá ìwà sùúrù tí ń bẹ lára kàrá àrí lára ajá kódà àtúwọ́n máa protect kò ní jẹ́ nǹkan kan ṣe kàrá kò sì ní jẹ́ nǹkan kan ṣe ìdílé rẹ̀. ní kúkúrú èdè ọjọ́ ń gorí ọjọ́ oṣù ń gorí oṣù ọdún ń gorí ọdún lára àwọn tó nífẹ̀ẹ́ sí kàrá ní abádọ́gbọ́n invite ajá kàrá dákun bó o ti ń sọ kàrá yìí mọ̀ sọ àná kọ́kàn wò balẹ̀ ló bá bọ̀ ta inú ilé ní sọ tẹ́lẹ̀ ó ti dẹni tó ń sọ ta àdúgbò tó bá ti kọjá báyìí ó lè kẹ́kọ̀ọ́ tó gbàgbẹ́ kọjá mọ́ torí pé ajá kàrá ti kọjá wọ́n dẹ̀ bẹ̀rù rẹ̀ ajá kàrá le wọ́n bẹ̀rù ẹ o débi wípé gbogbo àdúgbò tí wàá ní fọkànbalẹ̀ wọ́n ń pè é wọ́n dẹ̀ ń bùn lẹ́bùn wọ́n ra nǹkan fún wọ́n fún lóúnjẹ gẹ́gẹ́ bíi pé ẹni ire ní kàrá inú rẹ̀ dùn sí lópin ìgbà tó bá jẹ́ pé dáadáa ní í ṣe ṣùgbọ́n o àwọn ẹni bí wọ́n ti wọ́n wọnú ilé kàrá ajá tí ó sọ inú ilé kàrá ajá tí wà ń ta kàrá ti fọkànbalẹ̀ wípé ajá kò lè fò ńlẹ̀lẹ̀ nǹkan tí wọ́n ń dínkù nínú ọlá nínú ipò nínú òyì nínú nǹkan ní kàrá àmọ́ kò lè pariwo bọ́ọ̀ta torí pé kò fẹ́ ká yóò mà sírí ajá hàn ló wá pàjá rẹ̀ mọ̀ sí báyìí kódà ń gbòòyà ló bá dè mọ́nú lẹ́gbẹ́ kẹ́ni lájà kàrá ọgbẹ́ sóko o àjẹ́ pé ń bínú oore tọ́lọ́wọ́n bá ṣe fóònù lájà bá ń gbó kàrá ajá ṣe ń gbó mi èmi mo ní ọ èmi ló lówó orí rẹ̀ gbogbo owó tí wọ́n fún ọ gbogbo ọlá tí wọ́n fún ọ gbogbo oúnjẹ tí wọ́n fún ọ gbogbo kò tí wọ́n fún ọ yìí torí mi ló jẹ́ wọ́n fún ọ àfòmọ́lọ́lá rẹ̀ èmi gángan nígi ajakara ń bínú kàrá bá tọ̀ àwọn àgbà lọ tọrọ bá rí báyìí à á ṣeéṣe àwọn àgbà wa mẹ́kẹlẹ̀ wọ́n ní kàrá bọ̀ lájà mi wọ́n ní òun ti gbé yìí fájà púpọ̀ jù fi ilẹ̀ ẹ̀lẹ̀ ìwọ lọ gbé yìí fún ìwọ náà lọ gbé yìí fún àti ń bọ̀ náà ó ní bó là ṣeéṣe àwọn àgbàlagbà tó ń tọrọ làákàyè wọ́n ní sọ rí ajá tá a bá fẹ́ ká yóò nífẹ̀ẹ́ mọ́ dìgbòlugi là á pè sọ̀rọ̀ ajá tó bá fẹ́ ká yóò nífẹ̀ẹ́ sọ̀pọ̀ ṣàìsàn ni kàrá alájá ló bá rò bẹ́ẹ̀ bí ṣe gbọ́ sẹ́mọ̀ pé kàrá ló ti wọ́n nulẹ̀ àwọn èèyàn ti ń gbọ́n ta ní wọn lọ bá kàrá gbé kí ló dé tá ajá rẹ̀ gbó kí tí wọ́n fi ń gbó mọ́ ọ bá ní ó mà ti ya dìgbòlugi ó ti ya dìgbòlugi bó la ti wá fẹ́ ṣe báyìí kí àwọn eléyìí nǹkan bá ní ó rí àwọn ní tara wọn bá ti yá báyìí kódà wọn ó ṣe jù lọ àwọn náà ní ẹ wá ń tọ́jú ètò rẹ̀ kò rẹ́ o ṣùgbọ́n wọ́n wá bẹ̀rẹ̀ sí ní tọ́jú rẹ̀ torí pé wọ́n fẹ́ sọ di ajá dáadáa ọwọ́ kan tí kàrá tú ajá tala kọ̀kọ́ lẹ̀ ayé bá ń sá fún
tó bá ti sáré sọ́dọ̀ wọn bá ti gbó báyìí wọ́n bá wọn bá dé ajá karama ti ya dìgbòlógì bó ti san gbogbo lọ́nu kò wá wúlò wọn kò dáa mọ́ ìyà jẹ́ ebi pa ó sunkún ìbànújẹ́ ayé bá látara kí ló kó bá ìgbàgbé ìtàrẹ́ ló kó bá ajá kara ó ti gbàgbé bóun ṣe wà lánàá òní ní ń wò ẹ gbọ́ ó ti gbàgbé pé àná ló pèsè tòní òní náà sì ni ó pèsè tọ́la ṣé èsì wọ́n lajá nípa àwa tó ń wù ṣé èsì wọ́n lajá nípa àṣesí rẹ̀ àbá dáadáa lọ́ọ̀ rẹ mọ́ bíi tànà lóòótọ́ gbogbo bí ọba dé wọ́n ti máa ń pọ́n lé ṣùgbọ́n gbogbo báyà wọn ò tún ní pọ́n lé mọ́ kọ́ tó bú wọn kéré tó wúra rẹ wò ṣé èsì wọ́n lọ́ọ̀ dáa mọ́ ó dà láàrin èmi àti ẹ ṣé èsì àwa lajá àkàrà àtẹ̀mí àti àníyá dìgbòlógì o ẹ gbọ́ kékeré ni ẹ̀kọ́ sì pọ̀ nù rẹ̀ Alfa Jeje Agba ló kọ́ mi ẹ máa share rẹ̀ ẹ máa tó follow mi lórí gbogbo platform pàwọ́dá Facebook ní Alfa Jeje Agba TikTok Alfa Jeje Agba Instagram Alfa Jeje Agba gbogbo rẹ̀ pàwọ́dá tó lórí YouTube Alfa Jeje Agba ni ẹ máa follow mi ẹ tó máa tún follow mi pé ẹ follow Alfa ẹ tó share video yìí follow mi náà kó ní olè bá kẹ́kọ̀ọ́ bóyá nítorí pé ó yà láìmọ̀re ìdí òjẹ́ kádùá rẹ̀ ó gbà tó bá ti wá ronú pín wàrà tó bá ti jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ tí ò sí bẹ́ẹ̀ mọ́ ó ṣeé ṣe kọ́lọ́hún dá lọ́la padà ọ̀rọ̀ yóò dayọ̀ ọ̀rọ̀ tèmi ló dayọ̀ Alfa Jeje Agba ló kọ́ mi o. Salaam alaikum.